àlàáfíà ayé ọba àṣàkí ọ̀run ni a fi ń kí ẹ̀yin ènìyàn wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà níbikíbi tí ẹ wà tí ẹ ti ń gbọ́ iléeṣẹ́ wa onislam.net ẹ̀ka ti ilẹ̀ adúláwọ̀. A dúpẹ́ fún ọlọ́run ọba àná ọba ẹ̀ní ọba ọ̀la ọba títí ọjọ́ ayé gbogbo ọba tí ó lè jẹ́ kí a máa dágbére fúnra wa lórí ètò yìí wípé ó dìgbà kan ná tí ó sì tún mú wa padà wá pẹ̀lú ti dáadáa. Àtúwádé náà ọlọ́run jẹ́ kí a máa rí ẹ̀yin olùgbọ́ wa tí ó jẹ́ kí a máa rí yín bá lẹ́yìn náà tó fi ń gbọ́ wa pẹ̀lú àlàáfíà ara ọlọ́run ọba yìí ni a dúpẹ́ fún. Orúkọ mi ni Abdulhakeem Adam. Gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò yìí ní gbogbo ìgbà láti máa mú ohun tí ó máa ṣe àǹfààní fún gbogbo ìjọ mùsùlùmí tí ó sì tún máa jẹ́ kí a máa lékún nínú ẹ̀sìn tí ó sì tún jẹ́ kí a máa lékún nínú ìfàyàbalẹ̀ yìí pé a rí ọlọ́run ọba tòótọ́ tó ń jẹ́ ọlọ́run Allah, a rí ọlọ́run sìn. Lórí ètò ilé ní ohun tí a máa gbé yẹ̀wò òun náà ni ìlànà àti wípé báwo ni àwọn ilẹ̀ Áfíríkà tí wọ́n ṣe ń ṣe ọdún iléyá tí kò sì tako ìlànà tí ọlọ́run sọ tí ó sì gbé kalẹ̀ fún wa. Lórí ètò ilé ní àwọn bàbá wa tí wọ́n máa bá wa yànnàná ètò yìí ni bàbá wa àgbà tí wọ́n jẹ́ chief imam fún gbogbo ìlú Ìlaró pátápátá ní ìpínlẹ̀ Ògùn. Àwọn bàbá náà ni a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Àwọn bàbá wa Fadilatu Sheikh Tajudeen Mustapha Adéwùnmí. A kí àwọn bàbá pé kí wọ́n káàbọ̀ sí iléeṣẹ́ wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. A kí yín bàbá pé ẹ kú ìpalẹ̀mọ́ ọdún léyà o. A kú ìpalẹ̀mọ́, Ọlọ́run jẹ́ ká ṣe ọdún náà ní ayọ̀ pẹ̀lú àlàáfíà. Àmín bàbá. Tó gẹ́gẹ́ bí a ṣe sọ síwájú wípé ìbéèrè wa tàbí àkọlé tí a máa yànnà lórí ètò ilé ni báwo ni ilẹ̀ Áfíríkà ti ń ṣe ọdún iléyá. Bàbá síwájú kí a tó kó sínú agbami ètò, ǹjẹ́ ẹ lè sọ fún wa ní ṣókí kí ni a mọ̀ sí ọdún iléyá? Ọdún iléyá ni àwọn ayẹyẹ àti ọjọ́ ìdùnnú tí a máa ń ṣe nínú oṣù Zulhaj nígbà tó bá di ọjọ́ kẹwàá. Gẹ́gẹ́ bí ìrántí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Ànábì Ibrahim nígbà tí ó ṣe àdéhùn kan fún Olúwa rẹ̀ tó fẹ́ mú àdéhùn náà ṣẹ, tí Ọlọ́run wá fi ẹran dípò ọmọ fún Ànábì Ibrahim. Iléyá tá a máa ń pè yẹn ní ilẹ̀ Yorùbá ni wọn ò ti mọ Al-Adha, ni wọn ò mọ̀ pé dáadáa tó fi ń pè ní iléyá. Idul Adha yẹn ni pé ọdún tó mú ká pa ẹran lọ́wọ́, tó mú ká ṣe sàrà lọ́wọ́ ń jẹ́ Idul Adha. Òun ni à ń pè ní ọdún iléyá. Ní ọjọ́ kẹwàá oṣù Zulhaj ni a máa ń ṣe, abaláyé ni ó sì wà tipẹ́ tó gbé Ànábì Muhammad náà ṣe bẹ́ẹ̀. Ẹ ṣeun bàbá. Nígbà tí ẹ sọ pé ìlànà tí ó ti wà tipẹ́ ni tó sì jẹ́ pé Ọlọ́run fúnra ẹ̀ ló fi ọwọ́ Ànábì Ibrahim tí ó fi gbé kalẹ̀ fún wa. Tó ǹjẹ́ bàbá ẹ jẹ́ kí a wá sí ilẹ̀ Yorùbá nítòsí ń bí gẹ́gẹ́ bí àpèjúwe. Báwo ni ilẹ̀ Áfíríkà ni wọ́n ṣe ń gbà tí wọ́n fi ń ṣe ọdún iléyá? Ìlànà wo ni wọ́n ń gbà ṣe? Ǹjẹ́ ìlànà kan wà bí tó jẹ́ àṣà ní ilẹ̀ Áfíríkà tí a lè tọ́ka sí pé tí wọ́n ń gbà ṣe ọdún iléyá bí? Ilẹ̀ Áfíríkà sáàmọ̀ pé bẹ́ẹ̀ náà ni Saudi Arabia wà. Ní Áfíríkà a pín sí méjì, àwọn aláwọ̀ funfun wà, aláwọ̀ dúdú wà. Ẹ jẹ́ ká wá sílé ká sọ wípé báwo ni àwọn aláwọ̀ dúdú tí wọ́n wà ní ilẹ̀ Yorùbá, báwo ni wọ́n ṣe ń ṣe ọdún iléyá látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀. Kí ni àwọn nǹkan tí wọ́n gbé wọnú ẹ̀ tó ṣe wípé kò tako ẹ̀sìn, tàbí ìmíì tó ṣe wípé wọ́n gbé wọnú ẹ̀ ó fẹ́ ní àtúnṣe díẹ̀díẹ̀. Ní ilẹ̀ Yorùbá, ibi tí Islam kọ́kọ́ wọ̀ ní àwọn apá òkè bí Ìlọrin, bí Ìṣẹ́yìn, bí Ìwó, bí àwọn ìlú òkè. Bẹ́ẹ̀ ni Islam ti ń bọ̀ títí tó fi wá dé ìsàlẹ̀ odò bí. Nígbà tí ọdún iléyá bá ti ń súnmọ́ ni wọ́n máa múra sílẹ̀. Ọ̀pọ̀ nínú wọn nígbà náà wọn kì í ra ẹran tí wọ́n ń kó láti ilẹ̀ Haúsá. Wọ́n máa ń sin ẹran fúnra wọn ni. Àwọn ẹran Yorùbá tí wọ́n máa ń sìn fúnra wọn wọ́n ń pè ní kùrù. Wọ́n á máa kì mọ́lẹ̀, wọ́n á máa dùn rí, wọ́n á sì máa ní agbára púpọ̀. Àwọn ẹran yìí tó bá di pé iléyá ti ń bọ̀ ni wọ́n máa tọ́jú wọn pé àwọn mú wọn lọ sí ibi táwọn ti fi ṣòfin wọn ṣọdún. Ọ̀pọ̀ nínú àwọn ẹran wọ̀nyí oko ni wọ́n ti máa ń sin àwọn ẹran wọ̀nyí. Ó jẹ́ kí àwọn èèyàn wọ̀nyí iléyá fún wọn ní àǹfààní pé kí wọ́n máa sin ẹran míì nínú àwọn ẹran tí wọ́n bá sìn wọ́n máa fi ti súná ọmọ. Ẹran míì tí wọ́n bá sìn náà àwọn ẹran wọn wọ́n máa fi ṣe àwọn nǹkan míì máa ń pọ̀ jù fún iléyá nígbà ní. Eléyìí tó fún wọn ní àǹfààní wípé ọ̀pọ̀ wọn ni kì í bímọ láì pa ẹran súná rẹ̀.
bí tí wọ́n máa ń ṣe nísìn. Ọdún iléyá bí ọdún iléyá bá ń bọ̀ tí wọ́n bá ti ń múra ilé ọdún, àṣà kan wà tí Yorùbá máa ń sọ tí wọ́n máa ń ṣe. Àṣà náà ni wípé kò sí ẹnìkan nínú ọmọ ọkọ tí a fẹ́ ṣọdún níta, a fẹ́ wá sí ilé ibi tí wọ́n ti bí bàbá rẹ̀ láti wá ṣọdún. Gbogbo èèyàn tó fẹ́ ṣọdún ká sọ pé lápèjúwe ẹbí Adéhùn ni, tí wọ́n bá ti kọ́lé láàrin ìlú tí wọ́n bí wọn sí wọn ò ní ṣọdún nínú ilé wọn yẹn, gbogbo wọn á padà wá sí agboolé, ọmọ á padà wá, ọmọ á padà wá, ọmọ á padà wá, ojú kan náà ni gbogbo wọn ti ṣọdún. Ẹ rí i pé eléyìí ó fún wọn ní àǹfààní kan. Àǹfààní ẹ̀ ni wípé wọ́n á padà wálé, wọ́n á rí ara wọn. Ẹni tó bá kù díẹ̀ ká àfòtò fún wọn á mọ̀. Ẹni tí ìyàwó ẹ̀ bá fẹjọ́ sùn pé ìṣẹ̀fẹ̀ tí ò dáa, wọ́n á kìlọ̀ fún, wọ́n á jọ ṣe ìpàdé. Ọ̀pọ̀ ọgbà ó pẹ́ jù ọdún kù ọ̀túnla ni wọ́n ti dé sílé. Wọ́n á sì wà nílé tí di bí ọjọ́ kejì ọdún. Eléyìí fún wọn ní àǹfààní àti ṣe ìpàdé ẹbí. Ẹ rí i pé ẹbí ó tò, ẹbí á tún ní àjọṣe, wọ́n á mọ ara wọn, àwọn ọmọ wọ́n mọra wọn, àwọn ọmọ wọ́n mọra wọn. Wọn ò ní lọ ṣe mistake láti lọ fẹ́ra wọn ní ìdálẹ̀. Ìyẹn ń fún wọn ní àǹfààní àti gba ẹbí jọ. Iléyá a máa kó wọn wálé. Ní èdè Yorùbá, iléyá ẹ̀jẹ̀ á lọlé ni ẹlòmíì tún túmọ̀ Eidul Adha sí. Pípadà wálé láti jọ ṣe ìpàdé, láti ríra, láti jọ sọ̀rọ̀, láti fi kù lókun, láti wo ohun tó dáa bí ó ṣe máa dáa lọ, láti rí nǹkan tí ò dáa pé eléyìí ò dáa ẹjẹ́ adádúró. Inú ìran Yorùbá, iléyá ṣe àǹfààní rẹ̀ fún wọn. Eléyìí jẹ́ àṣà tó dáa. Wọ́n á ríra wọn, wọ́n á jọ sọ̀rọ̀. Lẹ́yìn náà wọ́n á máa ra aṣọ. Aṣọ kan náà ni ẹbí ọ̀fẹ́ wọ̀, gbogbo ẹbí, gbogbo ọmọ ẹbí, ọmọ wọ́n jọ wá wọ aṣọ kan náà, wọ́n jọ gbárùkù lọ sí ìdí. Eléyìí náà ó tún jẹ́ àǹfààní wípé wọ́n jọ tún ní ìfẹ́ ara wọn, wọ́n jọ ní àjọṣepọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó jẹ́ olórí ẹbí, ẹni tó jẹ́ olórí ẹbí pátá, ẹṣin ni yóò kò lọ sí ìdí tí gbogbo ọmọ ẹbí ó tẹ̀lé. Gbogbo ọmọ ẹbí yẹn wọ́n tẹ̀lé olórí wọn. Eléyìí ń fún wọn ní àǹfààní àti mọ̀ wípé olórí wa ni kò gbọ́dọ̀ sọ̀rọ̀ ká ní àwògbà àti òlà wa àti òrọ̀sọ́lá wa ulil amri minkum. Eléyìí fún apá wọn yẹn, eléyìí sọ pé fún wọn wípé gbogbo ohun tó lórí ẹbí ìbá ti wí ẹnìkan ò gbọ́dọ̀ tako. Jẹ́ kí ayé tù, kí ayé bà nígbà náà. Lẹ́yìn náà wọ́n ó ṣe oúnjẹ sílé. Tó wá fẹ́ jẹ oúnjẹ náà, kí kò sí ẹnìkan tí yóò dá jókòó pé ìṣàsùn tèmi ni. Wọ́n ó ṣe oúnjẹ sójú kan náà. Ojú kan náà ni gbogbo ọmọ ẹbí ó ti máa lọ bú oúnjẹ tí wọ́n jọ máa jẹun. Ọmọ ẹ̀gbọ́n bàbúrò jẹun, ọmọ àbúrò àbá ẹ̀gbọ́n jẹun, wọ́n á mọ ara wọn. Ìfẹ́ á tún rìn láàrin wọn. Nínú àṣà tó gbogbo ọdún ọdẹ àníyàn. Ẹ rí i pé irú àṣà yìí yóò jẹ́ kí ẹbí máa tò, yóò jẹ́ kí ìfẹ́ wà, yóò jẹ́ kí okùn òbí kó yí sí kó má jà lọ́wọ́ wọn. Nínú àṣà tí wọ́n gbé wọnú iléyá ni wípé ìlú ni wọ́n ra ìlú, wọ́n gba ìlú, wọ́n máa jó, ọmọ ẹgbẹ́ ẹbí wọ́n lọ sí ìdí. Tó bá ń lọ sí ìdí lápèjọ ohun ò ní gbé ìlú. Tó bá ń bọ̀ wọ́n wà fìlú sí, wọ́n máa jó ni wọ́n máa dùn. Ọ̀pọ̀lọpọ̀ ijó àti à ń kọrin yìí ló dá ọ̀pọ̀ míì tí mọ́ni rẹ̀ ò tí ì dúró sínú ẹ̀sìn tó fi dúró nínú ẹ̀sìn. Irú àṣà yìí náà ni àwọn abọ̀rìṣàrí nínú lára àwọn mùsùlùmí tó fi ń kó sínú Islam pé ẹ̀sìn yìí dùn tí wọ́n fi ń gba Islam. Lẹ́yìn náà tó bá di pé àràfà bá kọ̀la pé ọdún kan ọ̀túnla, wọ́n á jókòó nínú ẹbí, wọ́n á ṣe ìpàdé. Tó bá ṣe ìpàdé, wọ́n á ṣe àdúrà fún gbogbo ọmọ ẹbí pé gbogbo ọmọ ẹbí kò lè jẹ́ kó dáa fún wọn. Tó bá di ọjọ́ àràfà, olórí ẹbí yóò ṣe ní ọ̀ranyàn fún wọn pé wọn gbọ́dọ̀ má gbààwẹ̀. Ní àwẹ̀ tó yẹ pé ànábì gan fọwọ́ sí pé ẹni tó bá gba àwẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ ọdún tó kọjá àti tí ń bọ̀ láwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ́pẹ́ ló ń foríjì. Nípa pé wọ́n á jókòó ní àjọjókòó pọ̀ pé ẹjẹ́ àjọ jẹ sàárì, ẹjẹ́ àjọ gbà àwẹ̀ yẹn, so á fa ìbùkún sí àárín ẹbí. Lóòótọ́ ló wà nínú tírà wípé aláti gbà tàbá ní àǹfààní àlè gbà àwẹ̀, ṣùgbọ́n àwọn tó wá sọ di nǹkan tó jẹ́ àjọṣe láàrin ẹbí, ó jẹ́ àṣà tí wọ́n gbé wọnú ẹ̀. Nínú àwọn nǹkan táwọn Yorùbá máa ń ṣe láyé jọ̀hún ni pé tí ọdún bá kọ̀la, wọ́n á ṣe ètò ìdánilẹ́kọ̀ọ́ wáàsí fún gbogbo ìlú. Ẹbí kọ̀ọ̀kan yóò máa débi wáàsí yẹn pẹ̀lú àwọn èèyàn jẹ pé àlọ́gbọ́ wáàsí. Wọ́n máa fa àwọn ẹbí
Ṣóyínká, àwọn ẹbí Adéwùmí, àwọn ẹbí Ọláwọlé, gbogbo ẹbí kọ̀ọ̀kan ó jókòó láyé ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú oúnjẹ tí wọ́n fi panu tí wá sí bá dáàrin. Gbogbo ẹbí ọ̀wà jókòó pọ̀ láàrin ìlú. Ẹbí kọ̀ọ̀kan ni yóò fẹ́ kó mú rí àwọn ọmọ wọn ní ńláńlá káwọn pọ̀ dáadáa. Àṣà yìí ń jẹ́ kí àwọn ọmọ kéékèèké máa múra sẹ́kọ̀ọ́, kọ́ máa múra ṣiṣẹ́ pé tá a bá lọ di wá àti ọdún kọ̀ọ̀la, a fẹ́ kí ẹbí wa kó yọ, a fẹ́ kí ẹbí wa kó hàn dáadáa nínú àṣà tí wọ́n gbé wọ̀ ni. Lẹ́yìn náà, oúnjẹ tí wọ́n jẹ níbi wá àṣì alẹ́ yẹn wọ́n máa gbé lọ́wọ́, wọ́n máa ṣe mọ́sà tí wọ́n fi máa ń ṣe ojú àánú fún àwọn tí kò rí rẹ̀ jẹ. Lẹ́yìn náà, nǹkan alẹ́ kan wípé kí mùsùlùmí máa ṣe sàárà. Tó bá di ìgbà tí wọ́n bá fẹ́ lọ sí yídì, gbogbo ọmọ ẹbí ní ọjọ́ kúrò lé ńgbà kan náà tí wọ́n tẹ̀lé odò ẹbí tí wọ́n máa ṣe subhanallah tí wọ́n jọ jáde papọ̀ sí pé ìrìn wọn yóò pọ̀. Gbogbo ọmọ tí ó lè rìn wọn ó gbé kọ́rùn, wọn ó jọ dé yídì tí wọ́n bá ń bọ̀ wọn ó jọ padà sí rí ni. Eléyìí ní dàbí okùn tí ń pa ẹbí pọ̀ tí pé ẹbí kò ní í já. Bákan náà, gbogbo àwọn tí wọ́n fẹ́ pa ẹran láwọn àgbààgbà yẹn ni wọ́n kó ẹran wọn wá sí ìta bàbá àwọn àgbà. Ìta bàbá àwọn àgbà ni wọ́n ti pa ẹran kí ẹnìkọ̀ọ̀kan tó máa gbé lọ sí ibi tó ti fẹ́ tọ́jú ẹran tó fẹ́ ṣẹran tiẹ̀ nínú agboolé kanṣu yẹn náà. Nígbà tí wọ́n bá pa ẹran yẹn tán tí wọ́n ṣètò ẹ̀ tán, bóyá lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn tó lọ sílé pé èmi lọ sí ilé tèmi, lọ́dọ̀ olórí ẹbí ni wọ́n ti ṣèpò nǹkan yẹn. Tó bá fẹ́ pín ẹran wọ̀nyí, àwọn àna wọn tí wọ́n fún wọn lọ́mọ, wọ́n lọ fún wọn lẹ́ran, wọ́n fowó sí i, wọ́n ń fi hàn wípé ọmọ tí wọ́n fún àwọn gbádùn ọmọ náà. Ìyẹn tó ń fa ọ̀wọ̀ ń fa pé kó wá tọ́jú ọmọ obìnrin ẹ̀ kó lè rí èèyàn dáadáa fi fún, nípa wípé kí àwọn àna kan máa fẹ́ràn àti pé kí àwọn ìyàwó kí wọ́n di tí ó máa fẹ́ràn ọkọ wọn wípé ọkọ mi a máa fọ̀ bàbá mi nínú iléyá. Inú àwọn àṣà tó gbé wọ ni wípé lásìkò ọdún iléyá wọ́n máa rí pé àwọn fún àwọn ní àwọn ẹ̀bùn tó dùn rí láti sọ̀rọ̀ pé ọmọ tẹ́ fún wa o, ọmọ dáadáa ni. Ìyàwó yóò kó àwọn àti wọn yóò máa ṣọ́ ìwà torí tó bá hùwà tí ò dáa, wọn ò ní gbé ẹ̀bùn lọ fáwọn òbí ẹ̀ nínú iléyá. Wọ́n mọ̀ pé ọmọ yìí kò dáa nílé ọkọ. Lẹ́yìn náà, wọ́n á mú orí ẹran tí wọ́n bá pa, wọ́n á tọ́jú ẹ̀, wọ́n á sun, wọ́n á tọ́jú ẹ̀ dáadáa, wọ́n máa yan. Bákan náà ni ẹsẹ̀ ẹran wọn ò ní ìtì jẹ, wọ́n máa yan. Tó bá di káyókáyó kọ̀ọ̀la ní aṣúra kọ̀ọ̀la ni wọ́n á tó sè é, ni wọ́n á tó jẹ. Wọ́n náà wọ́n ń ṣọdún káyókáyó, ọdún ìgbà tí anábìdún àti ọkọ rẹ̀ gúnlẹ̀ nínú àwọn àtàṣà tí wọ́n gbé wọ nìyẹn. Ìyẹn fún wa wípé nígbà náà wọn ò jẹ́ káwọn èèyàn gbàgbé ọdún aṣúra wọ́n ti ń ṣe iléyá tó yẹn tó pé ọjọ́ àdúrà ni, ọjọ́ sàrà ni, ọjọ́ ẹ̀sìn ni. Ṣùgbọ́n ní ìsìn ọ̀pọ̀ àgbàgbé ọjọ́ jẹ́jẹ́ tí ń jẹ́ ọjọ́ aṣúra yẹn tí a wò sí lọ́run nínú ìmọ̀. Nínú nǹkan tí wọ́n máa ń ṣe tán gbé wẹ̀ epo dáa ni wípé gbogbo ìgbà tí wọ́n bá pàdé tí wọ́n fẹ́ ṣe mítìnì wípé a fẹ́ sọdún yẹn, wọ́n máa wò wípé kí la ṣe léṣe, kí la ń ṣe lọ́dún yìí, ṣáà ń lo òkè ní àbá ń lọ ọ̀lẹ̀. Wọ́n á sì wà ní ilé fún odidi ọdún méjì tàbí ọjọ́ méjì àbí ọjọ́ mẹ́ta lẹ́yìn iléyá láti wò wípé àwọn ọmọ wa wọ́n lọ àbílẹ̀ ni wọ́n lọ nípa ẹ̀sìn àti nípa ẹ̀kọ́. Àwọn ìyàwó ilé kí ni ìwà wọn, àwọn gbogbo nǹkan yìí ni wọ́n mú tútó. Nítorí ká lọ bá níbi tí ń gbé ká lọ béèrè ohun tí ń ṣe, wọ́n sì máa béèrè wípé ìgbòlódé kí ní ṣe ẹ́ kí ní ṣe. Àwọn tí wọ́n bá ní ìṣòro náà ọmọ wọn, wọ́n dá wọn dúró sílé, wọ́n ṣàdúrà fún wọn, wọ́n ṣáájú fún wọn kí wọ́n lè rọ́wọ́ mú ibi tí wọ́n wà. Àwọn nǹkan tí wọ́n gbé wọ nìyẹn. Ní Ìjẹ̀bú-Òde lápèjúwe, ọdún iléyá tó kọ́kọ́ ṣe ń bẹ̀, bàbá kò béèrè ni wọ́n ṣe àfáà fún wọn. Nígbà tí wọ́n sọdún iléyá àkọ́kọ́ ní Ìjẹ̀bú-Òde, kókò ní balógun àdínù nígbà náà. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí jó láti lé wọn kẹ̀sùn, gbàtí ọdún iléyá tó kù ọ̀túnla, ó kù lọ sí Ìbàdàn, ó lọ kó ẹṣin bí ọgbọ̀n wá. Gbàtó kó ẹṣin dé, wọ́n á gun ẹṣin lọ sí Ìdì, wọ́n kọrin wọ́n jójójó. Nígbà tí wọ́n máa dé Ìdì, aago 11 ti lù. Ìgbà tí wọ́n jó tí wọ́n fẹ́ padà, aago 12 ti kọjá. Nígbà tí wọ́n máa lọ kí ọba, àsìkò ti lọ. Nígbà tí wọ́n á ṣe bẹ́ẹ̀ tán tó lọ pẹran, àyílà náà tó pẹran ni wọ́n á sọ pé kò burú bá dọdún tí ń bọ̀, a ò ní lọ kí ọba mọ́, ìjọ́ kẹta láàtò lọ kí ọba. Wọ́n á lọ kí ọba níjọ́ kẹta, òun ló di ìta ọba níjẹ̀bú-Òde tèmi. Àwọn ayẹyẹ ẹjọ́ náà, ijó tí wọ́n jó, ìlú tí wọ́n lù, ẹṣin tí wọ́n gùn ní ọ̀pọ̀ èèyàn bí ìdajì Ìjẹ̀bú-Òde fi rọ́kò nínú ẹ̀sìn ìbílẹ̀ tọrọ sínú Islam.
lásìkò tá a wà yìí ìta ọba yẹn ó ti wá di ayẹyẹ ńlá tó gbìyànjú lọ síbẹ̀. Nǹkan tí wọ́n kàn láti ṣọ́ra fún ni wípé ó ti bẹ̀rẹ̀ sí yẹ̀ kúrò níbi tí àwọn tí wọ́n lọ̀rọ̀ fi sí nípa wípé ayẹyẹ à ń jẹ à ń mu à ń wọṣọ ó ti afẹ́ pọ̀ ju òròjì ní ẹ̀sìn tó bá dé lọ. So kí wọ́n fà sẹ́yìn síbi ẹ̀sìn ó lè máa jẹ́ òwúrí àti ìrántí fún àwọn tí wọ́n gbé kalẹ̀. So ọdún iléyá ọdún ńlá ni iléyá ẹ̀jẹ̀ á lọ sílé ìtumọ̀ ní èdè Yorùbá ṣùgbọ́n adha ọdún tó mú à ń pa ẹran lọ́wọ́ ló jẹ́ ṣùgbọ́n àwọn Yorùbá wọ́n sọ di ọdún tó yí pé ọdún tá ó fi access tá a fi mọ ìbòládé ṣáà ń lò kíní àbí à ń lọlẹ̀ tá a sì mọ̀ wípé àwọn wa mò kó nínú ẹ̀sìn àwọn nǹkan tí wọ́n gbé wọ̀ ni. ẹ ṣeun. ọ̀rọ̀ ni a ti gbọ́ lẹ́nu àwọn bàbá tí wọ́n jẹ́ chief imam fún gbogbo ìlú Ìlárọ̀ àwọn bàbá tá fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn Fadilati Sheikh Tajuddin Mustapha Adémùmí tí wọ́n ti ṣàlàyé fún wa ìlànà tí àwọn ilẹ̀ Áfíríkà ń gbà tí wọ́n fi ń ṣe ọdún iléyá tí wọ́n pàápàá jùlọ ilẹ̀ Yorùbá ìran Yorùbá nílùú Nàìjíríà. Títí di ijọ́ mi ọjọ́ retí yá tún máa pàdé ní orí ètò yìí. Èmi ọmọ yín náà ni mo ti mú ọ̀rọ̀ wá fún yín ní àtàárọ̀ láti orílẹ̀-èdè Nàìjíríà. Orúkọ mi náà ni Abdulhakeem Adam. Títí di ọdún mi tí a tún máa pàdé lórí ètò yìí. Mo ń kí yín pé Ọlọ́run jẹ́ aṣọdún ayọ̀.